ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. الحمد لله الذي أمر بزيارة بيته لعبادته وحده لا شريك له، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين. إن خير الكلام كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba tí adúpẹ́ fún òun náà lọ́ba tí ó ṣe ká máa bẹ ilé rẹ̀ wò láti lè jọ́sìn fún Ọlọ́run, ká máa lọ sí Mẹ́kà. Ọlọ́run ọba aláṣẹ ní ọ̀ranyàn dandan lérí gbogbo mùsùlùmí tó bá lágbára láti wá ṣe ìjọsìn nínú àwọn ìjọsìn tí ó gbé Islam lọ́wọ́. òun náà ni alhajj, iṣẹ́ hajj, àti láti wá rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní míì yàtọ̀ sí iṣẹ́ hajj tí a ṣe, tí Ọlọ́run bá aláàfin kalẹ̀ fún gbogbo ẹni tó bá gbìyànjú tó bá wá sí hajj. Ọlọ́run bá aláà tó gbé hajj kalẹ̀ nítorí àǹfààní, nítorí oríire, nítorí àforíjìn rẹ̀, nítorí ká lè tẹ̀síwájú nínú ẹ̀sìn wa, nítorí àlìjánná. ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ. gbogbo àwa tí a ti lọ, Ọlọ́run musa wọlé àánú ẹ̀ kọ́lọ́n já tún lọ míì. gbogbo àwa tí Ọlọ́run tí ìkálẹ̀ àràká lọ, kọ́lọ́n musa jẹ́ ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dáa jù ní ọ̀rọ̀ tí yẹn máa ń jókòó gbọ́, òun náà lọ́rọ̀ tó bá ní ṣe pẹ̀lú al-Qur'an al-Karim, sunna nabi wa Muhammad sallallahu alaihi wa sallam. òun náà ni ojú ọ̀nà tọ́tọ́ tí ò sí ojú ọ̀nà míì máa lẹ́yìn ẹ̀. gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn tá a bá ti rákọ́ọ́lẹ̀ fún al-Qur'an àti hadisi, bídíà ni wọ́n máa ń pè é. kọ́lọ́mọjà bá wọn ṣe, gbogbo àwọn tí wọ́n ń ṣe kọ́lọ́mọsà sí àwọn náà lọ́wọ́ ẹ̀, kọ́sàlékún thabati ìmúdóṣinṣin tiwa náà lérí ẹ̀sìn Ọlọ́run. ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa, ìtì afẹ́gbéyàwó ní àárọ̀ yìí òun náà ni fadlul hajji wa shurutuhu wa fawaiduhu wa manafi'uhu. báwo ni hajj ṣe ní ọlá tó nínú ẹ̀sìn wa? lẹ́yìn náà àwọn májẹ̀mú wo ní máa ń jẹ́ kí hajj ó sọ̀rọ̀ àyàn lérí yàn? àwọn àǹfààní wo ló wà nínú iṣẹ́ hajj? àwọn oore wo ló wà ń bẹ fẹ́ni tó bá ṣe é? gbogbo wa pátápátá iná láti mọ̀ pé khalaqana Allahu li ibadatihi. Ọlọ́run bá aláàdá wa nítorí ká wá sìn. Ọlọ́run láàmọ́lẹ̀ nínú al-Qur'an, gbogbo wa náà ni ó ti dá lójú bẹ́ẹ̀. abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọjà sí nǹkan mí nínú ilé ayé wa lẹ́yìn tọ́lọ́run bá aláàdá wa fún tí ń jẹ́ sìn rẹ̀. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀. a'udhu billahi minash shaitanir rajim. wa ma umiru illa liya'budullah. Ọlọ́run bá ní àpáyé láṣẹ pé kẹ́ wá ṣe kankan nílé ayé yìí lẹ́yìn kẹ́ wá ṣẹ̀sìn. Ọlọ́run bá ní wa ma khalaqatul jinna wal insa illa liya'budun. Ọlọ́run bá ní àdá ọmọ èèyàn sílé ayé, àṣìdálìjànú wá sílé ayé tí ì bá jẹ́ pé ká máa wá ṣẹ̀sìn. àyà méjèèjì yìí ó ti jẹ́ òye wa yìí pé Ọlọ́run dá wa nítorí ẹ̀sìn ni. Ọlọ́run bá ní wa man yabtaghi ghayra al-islami dina. ẹni tí wọ́n ń ṣẹ̀sìn mí yàtọ̀ sí Islam falan yuqbala minhu. Ọlọ́run là nígbà lọ́wọ́ ẹ̀. wa huwa fil akhirati minal khasirin. tó bá wá dijọ́ al-qiyama, nígbà táwọn èèyàn bá wà al-janna tí wọ́n gba dáadáaṣẹ́ wọn, òfò làwọn gbà ń jọ́nà. gbogbo àwọn tó bá ṣẹ̀sìn mí yàtọ̀ sí Islam, kọ́lọ́run kọ́ wọlé àánú ẹ̀. gbogbo àwọn tí ò ti rí ìmọ̀lẹ̀ Islam, kọ́lọ́run mọ́sá jí wọn rí, kọ́lọ́run já wọn náà lè ṣe. àwọn tá a ti ń ṣe kọ́lọ́run mọ́jára padà síbi tá a fi kú mbẹ́. ṣe wá rí Allah lóhun dá wa nítorí ẹ̀sìn. ó wá sọ ẹ̀sìn tí òun fẹ́ ká máa ṣe torí ẹ̀sìn pọ̀. òun náà ní Islam.
ọlọ́wọ́n bá ní inna ad-dina inda Allahi al-islam ọlọ́wọ́n bá ní islam náà lẹ́sìn tó ń fẹ́ kẹ́ṣe walil islam arkan ṣẹwárí islam tọ́lọ́wọ́n bá aláàní ká ṣe yìí tó torí ẹ̀ dáwà yìí anabi wa ní buniyal islam ala khams wọ́n máa lérí nǹkan márùn-ún ọgbọ́dọ̀ mọ́ máa ṣe tó bá jẹ́ muslim shahadati an la ilaha illallah wa anna muhammadar rasulullah ọgbàgbọ́ nínú ọlọ́run ọba aláàpọ̀ kan lọ́lọ́run onìkan náà lágbọ́dọ̀ sìn onìkan náà lágbọ́dọ̀ mọ̀ wàrà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ anabi wa muhammad jíṣẹ́ ọlọ́run ọba ní sallallahu alayhi wa sallam ó sì máa tẹ̀lé alákọ̀ọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́ẹ̀kejì iqami salah ó máa kírun ìkẹta wa ita'iz zaka ó máa yọ zaka tí zaka bá owó rẹ̀ wa sawmi ramadan ó máa gbààwẹ̀ ramadan lẹ́ẹ̀kan lọ́dún wa hajjil bayt lẹ́yìn náà ó máa lọ Mákà ó máa lọ lè ṣiṣẹ́ hajj a jẹ́ pé iṣẹ́ hajj ṣiṣẹ́ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn òpó tó gbé Islam lọ́wọ́ ó jẹ́ ọ̀kan nínú àwọn téèyàn máa fi ń jẹ́ mùsùlùmí òdodo ẹni tó bá wá ní owó hajj tí ó lọ onítọ̀hún Islam rẹ̀ pé dọ́dọ̀ ọlọ́run ọba aláà tó bá wù yóò fẹ́rí jìn tó bá sì wù yóò jù sínú kó tó wà lè Jánnà torí pé bí ààwẹ̀ ṣe jẹ́ dandan tí ìrun jẹ́ dandan hajj náà dandan ni àmọ́ fẹ́ni tó bá ṣe kíní fẹ́ni tó bá ní wa hajjil bayti ẹni tó bá lágbára ẹni tó bá lágbára ọlọ́wọ́n bá aláwọ̀ ní jẹ́yà torí pé ó ní ṣe pẹ̀lú owó àtàláfíà ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa wa ma huwa al-hajj kí ni àwọn ń pè ní hajj yìí tá ń pè ní hajj ní qasdu makkata fi waqti muhaddadin li ada'i ibadatin makhsusa òun náà ni ká ní àníyàn ipe à ń lọ sí Maka taqarruban ila Allah ipe à ń lọ lè sin Ọlọ́run láti lè bá a súnmọ́ Ọlọ́run láwọn àsìkò tí wọ́n ti yà sọ́tọ̀ àtàwọn àjọsìn kan tí wọ́n yà sọ́tọ̀ wọ́n láwọn àjọsìn kan tó jẹ́ pé inú hajj nìkan láṣẹ àìṣe lásìkò míì iṣẹ́ hajj ó ń bùkátà kálá níyàn ipa ń lọ sí Maka ipa afẹ́ lọ lè jọ́sìn fún Ọlọ́run ọba wa Allah láwọn àsìkò tọ́lọ́run ọba aláàbò kalẹ̀ ipe ká máa lọ àsìkò yẹn lá lọ tàbádà ní hajj nínú àwọn àsìkò míì hajj kan ṣe nǹkan mí ni lẹ́yìn náà àwọn iṣẹ́ kan tí wọ́n ní ká ṣe nínú hajj iṣẹ́ yẹn àrípa mójútó àrípa ṣe pérépéré eléyìí ni wọ́n ń pè ní hajj yóò wá jáníyàn ìbáàdà ipe à ń lọ lè fi jọ́sìn fún Ọlọ́run ọba wa àwọn àsìkò ni wọ́n ní ká máa lọ Ọlọ́run ọba sọ nínú alukur'an anabi sàlàyé rẹ̀ nínú hadithi Ọlọ́run ọba ní alhajju ashhurun ma'lumat Ọlọ́run ọba ní sẹ́rí hajj tí mo ní kẹ́ wáyé àwọn oṣù péréṣe báyìí tẹ́tí mà àwọn oṣù díẹ̀ tẹ́tí mà àwọn oṣù yẹn iná ní kẹ́ wá sí hajj o kẹ́ dàníyàn hajj o iná àwọn oṣù yẹn ní kẹ́ wá sí hajj anabi ló wá sàlàyé ma'lumat yẹn láàfin sọ pé tí ọba sáde sí àyà Kùránì ò lè lójútù anabi ló wá sàlàyé fún wa yìí pé oṣù tí Ọlọ́run bá aláàrùn rí fáàsì pé oṣù yẹn ní ká dàníyàn hajj ká sì wá sí Maka òun náà ní Shawwal oṣù tó tẹ̀lé Ramadan àti Dhul Qa'da àti Dhul Hijja oṣù mẹ́tẹ̀ẹ̀ta tó tó tẹ̀léra wọn yẹn ìlànà ńlá ní apá ń lọ sí hajj èyí lè travel níjọ́ ọdún àwẹ̀ àkọ́kọ́ Shawwal ipò ńlá ní ẹgbọ́n lọ hajj tẹ́wárí oṣù mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ti kọjá kò sí oṣù míì máa ta tún lè sọ pé à ń lọ sí hajj ọ̀yàjà ní ẹgbọ́n lọ lè ṣe umura ni umura sì ní ojoojúmọ́ ni wọ́n máa ń ṣe umura gbogbo ọjọ́ ayé ni wọ́n ń ṣe umura less hajj àmọ́ hajj láàrin oṣù mẹ́ta abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn tí wọ́n ń lọ kọ́lọ́ mọ́sá sí rọrùn fún wọn gbogbo àwọn tí wọ́n ti sanwó akùdébú ìdánábú ọlọ́mọdé ọ̀dá wọn lọ́nà kọ́lọ́ wájú wọn ṣiṣẹ́ náà ní pípé kọ́lọ́ gbà lẹ́sìn àwọn tá ńlá níyà ipá àwọn náà fẹ́ lọ ọlọ́mọsá jẹ́ rọrùn fáwọn náà ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa okùnmóhù ìdájọ́ hajj wọ́n ní wajibun fil umri marra ẹ̀kan nínú ìgbésí ayé yàn ọ̀ranyàn ni o ó jẹ́ ọ̀ranyàn fún mùsùlùmí òdodo
lẹ́ẹ̀kan ṣoṣo nínú sẹ̀mí rẹ̀ the whole life tó fẹ́ lò hajj ẹyọ kan náà ló jẹ́ dandan fún ọ tó bá lówó ni o àmọ́ tó bá lówó ọlọ́run ṣàforíjì fún ọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní walillahi ala nnasi hijjul bayt ọlọ́run bá ní hijjul bayti ala nnasi lillah ọlọ́run bá ní ìwásímákà yẹn ọ̀ranyàn ni ala nnas lérí gbogbo àwọn mùsùlùmí òdodo annas li muslimin lillah yóò wá jẹ́ torí tọ́lọ́hun dandan ni àyà tó dandan hajj nìyẹn tẹ́yìn bá ti lówó ọlọ́run ọba ní walillahi ala nnasi hijjul bayt ọlọ́run ọba ní kẹ́ wá sí ilé mi ọlọ́run kẹ́ wá bẹ̀lẹ́ mi wò kẹ́ wá sí hajj dandan ni lérí yín o man istata'a ilayhi sabila ọlọ́run ní àmọ́ o àwọn tí wọ́n bá ní agbára nínú yín ni o tó bá ti dọ̀rọ̀ owó ọlọ́run bá aláà yóò máa fún wa ní yóò máa yọ àwọn kan lẹ̀ tó bá ti dọ̀rọ̀ àláfíà ní àwọn onígbàwẹ̀ sọmọ pé ọlọ́run bá ní ẹ̀yin tó bá rẹ̀ fà wẹ́lẹ̀ agbára tí ò bá ti ságbára ọlọ́run bá aláà gbé ní sípa wọ̀ ká ọlọ́run gbélé wa lọ́rùn ọlọ́run ní man istata'a ilayhi sabila ẹni tó bá ní agbára nínú yín ni o tó jẹ́ pé ọlọ́nfààní àti wá ọlọ́run bá ní wa man kafar ẹni tó bá wá fi hajj ilẹ̀ wa man taraka al-hajja tó ní òun ló wà àmúhùn wá àláfíà wà àmúhùn lọ ọmọ ó gbèsè hajj jù sílẹ̀ ọlọ́run bá ní fa inna Allaha ghaniyyun 'anil 'alamin ọlọ́run bá ní èmi ọlọ́run ọba èmi gan rọrọ̀ kúò níbi wíwá máka rẹ̀ tó fẹ́ wáhùn ní bùkátà sí kápọ́ wá sí ájì rẹ̀ gan kápọ́ wá gan ní bùkátà sí òun ni ó jẹ àǹfààní bẹ̀ ọlọ́run kì í wá sóhun nìkan gbogbo àwọn mùsùlùmí tó wà lágbàńlá ayé pátá tí wọ́n bá láwọn wá hajj èmi ọlọ́run ní bùkátà sí wọn gbogbo àwọn ẹ̀dá ọlọ́run tó wà láyé pátápátá ọlọ́run bá ní kò sí nǹkan kan tí mò ń bùkátà lọ́dọ̀ wọn kan ṣe fún mi ìtumọ̀ ẹni pé hajj tó o bá lọ kìí ṣe ìlọ́lọ́wọ́ mọ̀ fi jọ́ lọ́hún àbí labbaik Allahumma labbaik tó o bá ń ṣe èyí ni wàá jẹ́ kọ́ ọlọ́run bá aláwọ̀ ṣẹ̀ṣẹ̀ wá sí kíni kó ṣe wá ga ọlọ́run bá aláà ti tóbi òun ló dá wa àwa láṣàǹfààní lára hajj suratu Ali Imran aya 97 ibẹ̀ ni ọlọ́run bá aláà ti ń ṣe hajj ní dandan lérí ẹni tó bá ní agbára torí wọn lè bí ọ pé hajj tó ń lọ níbo lọ́wọ́ àánú tíra rẹ̀ suratu Ali Imran Quran 3 and verse 97 kọ́lọ́mù bá aláà kọ́mọ́sá jẹ́ ọ̀rọ̀ fún gbogbo àwọn tí wọ́n ń lọ àwọn tá a fẹ́ lọ náà ọlọ́run jẹ́ ọ̀rọ̀ fáwọn náà hadithi Abi Hurairah radiyallahu anhu àfáwọ̀ Abu Hurairah kọ́lọ́mù bá yọ́nu sí qala Rasulullah sallallahu alaihi wasallam wọ́n ní anabi sọ báyìí pé ayyuhan nas anabi ni mo pe ẹ̀yin mẹ́yìn ẹ̀yin mùsùlùmí òdodo qad farada alaykumul hajja fahujju ọlọ́run ọba aláàtí ṣe hajj ní dandan fún yín farada ó ti sọ hajj di dandan fún yín tẹ́ bá ti lówó lọ́wọ́ fahujju kẹ́yà rí pé lọ hajj o kẹ́yà rí pé tààrà tàṣà ẹ múra ẹ sanwó hajj ẹ kọrí sí hajj fahujju faqama rajulun arákùnrin kan wá dìde ó ní akulla amin ya Rasulallah owó òjíṣẹ́ ọlọ́run ṣé ọdọọdún lọ́lọ́run ọba ṣe lọ́ranyàn bíi àwẹ̀ Ramadan tọ́jú pé ọdọọdún la máa ń gbà ṣé akulla amin ya Rasulallah ṣé ọdọọdún lọ́lọ́run ọba ṣe lọ́ranyàn ó wá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta anabi ọ̀dáhùn anabi dákẹ́ fasakata hatta qalaha thalatha ṣé ọdọọdún lọ́lọ́run ṣe lọ́ranyàn ká máa lọ ẹ̀rù ń barakùnrin yẹn nítorí láti lè bá mú òfin ọlọ́run ṣe ó wí lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ faqala anabi ṣe wàá sọ̀rọ̀ anabi ni law qultu na'am la wajabat tí n bá sọ pé na'am bẹ́ẹ̀ ni yóò sì di dandan lérí yín lọ́dọọdún wala mastata'tum àmọ́ o ìtọ́lọ́wọ́n bá mi ní kí n sọ fún yín ni pé tẹ́ ẹ bá lágbára tẹ́ ẹ bá tún lágbára
tó bá wù yín àmẹ́kan náà lọ́ranyàn nínú ìṣẹ̀mí yín ayọ́mayámi nínú ẹ̀sìn wa ṣurutu ujubi ibadatul hajj. àwọn èèyàn ń sanwó Mákà, àwọn èèyàn ń gbáradì, àwọn èèyàn ń múra ìpè wọn lọ Mákà. àwọn òwò gangan ní hajj ṣe ọ̀ranyàn lélẹ́rí pé kí wọ́n lọ. àwọn májẹ̀mú tí máa jẹ́ kí hajj ó di ọ̀ranyàn lérí yàn, alákọ̀ọ́kọ́ òun náà ni al-islam, an yakuna alhaju muslima, kó jẹ́ pé ẹni tó fẹ́ lọ hajj kó jẹ́ mùsùlùmí òdodo tó ti gba islam. a jẹ́ pé ẹni tó jẹ́ kìrìsìtẹ́nì ò lè lọ hajj torí pé yó kọ́kọ́ gba islam náà kó tó lóun ó lọ sí hajj. lẹ́yìn náà ẹni tí ń ṣe ẹgbẹ́ awo kò lè lọ hajj torí kò tí ì jára kó ń bí bọ̀rìṣà. àyè sì ṣe méjì papọ̀ nínú kó jẹ́ olóòṣà àbí kó jẹ́ muslim. tó bá ti jẹ́ muslim ò ní sòòṣà mọ́. ẹ̀yọ́ mayami àfọ̀n jálàbí ẹlẹ́bọ ájì ọ̀ sọ̀rọ̀ yàn lérí ẹ̀. ẹni tí ń sin gbẹ́rẹ́, ẹni tí ó nígbàgbọ́ nínú ogun tajà, ẹni tí ń so pàrọ̀ mọ́ra, tí ń so pàrọ̀ mọ́di gbére ọdẹ, ẹni tó gbà pé ìṣẹ̀ṣe dáa, ẹni tó ní ojúbọ, ẹni tó gbàgbọ́ nínú òòṣà àdílé, òòṣà àjọbọ, mùsùlùmí ológun lọ́kùnrin lóbìnrin, áàdì ọ̀sọ̀rọ̀ yẹn lérí ẹ̀ torí kò tí ì gbà islam. torí tó ti gbà islam ò ní ṣe gbogbo ẹbọ mọ́. islam òun náà ni pé al-istislamu lillahi bit-tawhid, kí o juwọ́lẹ̀ ju sẹ́lẹ̀ fún Ọlọ́run ọba pẹ̀lú la ilaha illallah, pé kò sọ́ba kan tọ́lẹ̀sọ̀ sí ẹ̀sìn wa lódodo lẹ́yìn Ọlọ́run. a ní sin nǹkan míì lẹ́yìn rẹ̀, a sì ní wàràn lọ́wọ́ lọ́dọ̀ nǹkan míì àfi pẹ̀lú Ọlọ́run. ní tí wọ́n ń pè ní islam nìyẹn. gbogbo ẹni tó bá ti wá jẹ́ pé iyyaka na'budu wa iyyaka nasta'in rẹ̀ ti dàrú kó tó kó lé kò ní hajj. ṣẹ́ni gbogbo ariwo tí ń pa yẹn nígbàtí ọwọ́ mọ́kàgbàrà tó kú ní mikot tó gbé ihram, ariwo yẹ kọ̀dọ́dọ̀ Ọlọ́run, labbaik allahumma labbaik, bẹ́ẹ̀ yóò ṣe máa wí nìyẹn. mo jẹ́ pé ìwọ Ọlọ́run, labbaik la sharika laka labbaik, mo jẹ́ pé ìrẹ Ọlọ́run, la sharika, kò sí nǹkan kan tèmi gbàgbọ́ lẹ́gbẹ̀ẹ́ ìwọ Ọlọ́run tí ń sìn àbí tí ń wá ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀, la sharika laka, kò sí o. labbaik, mo jẹ́ pé ìwọ Ọlọ́run ọba tí mo gbàgbọ́ lódodo lóhùn nìkan. innal hamda, gbogbo ọpẹ́, wa ni'mata, gbogbo ìdẹ̀ra, laka, ìwọ nìkan náà ló ṣe fún mi, ìwọ nìkan náà ló lọ́pẹ́ torí ìwọ nìkan ló kẹ́ mi, ìwọ ló fún mi lówó tí mo fi wá Mákà. gbogbo ìdẹ̀ra tó ṣe ìwọ nìkan ló ṣe, kìí ṣoògùn, kìí ṣòòṣà, kìí ṣe sùn. mi ò gbára lẹ́nì kankan lẹ́yìn ìwọ Ọlọ́run. innal hamda wa ni'mata laka wal mulk, gbogbo ọlá tí ń bẹ fún mi àtọ́lá tó wà ní gbogbo ayé ìwọ nìkan ló ní. la sharika lak, àní kò lórogún ìwọ Ọlọ́run, ó ní nǹkan míì tó tún jọ. ẹni tí ń sọ yẹn níwájú Ọlọ́run sọ pé ń fìdí ẹ̀ múlẹ̀ pé onítàwhídì lòun. ṣé gbogbo àwọn tó wá ń pè labbaika Allahumma labbaika nílẹ̀ Yorùbá wa yìí òun náà ni Ọlọ́run ọba aláǹdá lóhùn. ẹni tó bá nígbàgbọ́ nínú òòṣà, tó nígbàgbọ́ nínú Ògún, tó bá ti ní labbaika, àwọn ní la labbaika wala sa'adaika, ọ jẹ́ pé wà kọ́dà ò ní soríire ń bí, wala sa'adaik sa'id. láàfin sọ fún gbogbo àwọn tí yóò sanwó Mákà, ọkọ̀ọ̀kọ̀ jára nù ọjàwọ́ kó ń bi ìmọ̀sìn kan míì, gbogbo òsàdílé òsàjọbọ, ó sì jáwọ́ kó mi gbogbo àwọn agbára ogun, agbára èṣù tó believe wípé o lè gbé ọ̀gá, o lè sọ, o lè máa rí sìkì wá fún ọ. lẹ́sẹ̀ máa wọ àwọn èèyàn Mákà, ẹ̀kẹ́ máa wò wọ́n pé àwọn ilé ìkan wà á ṣeré Mákà ni, tòun ti owó ńláńlá, owó tabua, owó yẹn ọ̀rọ̀ láti rí jama, ọwọ́ náwó náà tí wọ́n wá kọ́ ajílẹ̀ fún ọ látara ẹbọ tó ń ṣe. torí pé la'in ashrakta, Ọlọ́run ní tó bá ti ń ṣẹbọ la yahbatanna amaluka,
ẹbọ bà gbogbo sẹ́ẹ̀rì rẹ tó ṣe jẹ́ nínú sẹ́ẹ̀rì tẹ́bọ̀ máa ń bàjẹ́ òun náà ní hajj. alákọ̀ọ́kọ́ nìyẹn ìsìláàmù rẹ yóò dúró nínú àti níta lẹ́yìn náà ni ọ̀sẹ̀ wàá gbéra pọ́n lọ hajj. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé an yakuna baligha ẹni tó lọ hajj yóò ti bàlágà yóò ti rí pé òun ṣe kíni òun ti bàlágà. tọmọ kékeré bá lọ àwọn òbí rẹ̀ ni wọ́n ní ládàá rẹ̀ tó bá padà dàgbà yóò ṣẹ̀ ṣe hajj títí ẹni. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni an yakuna aqila òun náà ni kéré yẹn ó pé wèrè yà á lè sanwó hajj rẹ̀ bọ́ bá sanwó ànígbà lọ́wọ́ ẹ̀ torí ọpọlọ tí ó fi ṣiṣẹ́ hajj lọ́hùn kọ́lọ́mọ́ dà wà lérí rú o ọlọ́gbàrá ọlọ́run àwọn tí ọlọ́run fi ṣàdánwò fún ọlọ́mọṣà fún ọlálàáfíà. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al-qudra agbára àlàáfíà àti agbára owó méjèèjì yẹn tí ó bá ti sí hajj sọ̀rọ̀ àyàn lérí rẹ̀. ẹlòmíín lówó kọ̀ lálàáfíà wọ́n sọ pé wọ́n sá ti ọ lọ tó bá ṣe kú sọ́hun náà gbogbo ẹ̀ náà ọ̀hún lálìjá náà ni ọlọ́run pè ọ́ ọlọ́run tó láníyàn rẹ̀ ó gbowó fẹ́ni tó lálàáfíà ni yóò wá bọ́ ṣe wọ́n wá kọ́dúkọ tiẹ̀ náà sáàrin àwọn tó lọ hajj kìtìgbà ọlọ́lẹ̀ para rẹ̀ rún Allahumma amitini fi Makkata wa amitini fi madinati rasulika inú àwọn ìwé àdúrà àwọn bàbá wọn jọ inú àdúrà wọn ni pé ọlọ́run pa mí sí Mákkà tó bá ti fẹ́ pa mí sí Madina àyè tọrọ kú lọ́dọ̀ ọlọ́run tó bá wà mọ̀ pé àárẹ̀ tí wọ́n fa kú ni ájíyẹ sọ̀rọ̀ yàn lérí ẹ̀ kọ́lọ́mọ́sá wọlé àwọn ẹ̀kọ́ sànù wa ẹni tí ò lówó ájíyẹ sọ̀rọ̀ yàn lérí ẹ̀ àmọ́ tó bá ti lówó ọmọ ìyá mi ọlọ́run bá ní walillahi ala nnasi hajjul bayt ọlọ́run bá ní ala nnas ọ̀ràn yàn ní fún ọkọ̀ wa Mákà tó bá ti lówó má máa sọ pé ò ti kọ́lé ẹ dákun ṣé nígbà tó ti kọ́lé sóò kírun nígbà tó ti kọ́lé sọ́gbà rẹ̀ ó lè máa sọ pé ìwọ tí kọ́lé ò ní gbààwẹ̀ Ramadan àbí ìwọ tí fẹ́yàwó ò ní yọ sàká èmi ò máa ṣe pọ̀ tí ń bẹ láàrin ìtì níyàwó ìtì kọ́lé àti ṣe hajj so ti lówó hajj ó bá jáde secondary school kó jẹ́ pé owó ń bẹ lọ́wọ́ ẹ̀ ó gbéra kó lọ hajj ni o tó bá ti bàlágà bàbá mi lọ ìyá mi lọ àfá mi lọ ọlọ́wọ̀n mọ̀ràn níyẹ̀ ṣe bẹ́ sin ni owó fi sin lọ́nìí ọ̀ràn yẹn ní lérí ẹ̀tọ́ bá ti lówó ọlọ́mọṣẹ́ mi ní aláàjì tí ó wà dé tí ò ní ríbi dé sí ẹ dákun ta ló dé àti Mákà tó súnbọ́ stọ̀ọ̀ ebi bí kẹlẹ́ là máa ń tẹ́rí wọ̀ wo àwọn àkídà jákujáku tá à ń gbé káàkiri lẹ̀ Yorùbá yẹn wọ́n bá ti lówó hajj rẹ kó lọ sí hajj ọlọ́mọba alẹ́ ọkọ̀ mọ́tà jẹ́ ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alhajju ẹ̀wárí hajj ibadatun min al-ibadati adh-dhahira ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìjọsìn tí a máa fi ń súnmọ́ Ọlọ́run bá wa ìbáàdà ni tọ́lọ́run torí ẹ̀ dá wa tí wọ́n bá ní kí ló ń ṣe láyé kí ló dé tó fi wà nílé ayé ọmọ wa sọ fún wọn pé wọ́n bẹ nílé ayé torí shahadatu an la ilaha illallah wa anna muhammadar rasulullah kọ́ ọmọ sin lọ́hùn kọ́ ọmọ Ọlọ́run lọ́kàn kó o sì gbà nábì gbà kọ́ ọmọ tẹ̀lé lẹ́yìn náà ọ̀ ń bẹ nílé ayé nítorí kó lè máa kírun Ọlọ́run dá ọ nítorí kó lè máa yọ zaka Ọlọ́run dá ọ nítorí kó lè máa gbààwẹ̀ Ramadan Ọlọ́run dá ọ nítorí kó lè lọ sí hajj hajj ṣe nǹkan tẹ́yẹ̀ máa ń wò pé iṣẹ́ gbẹ̀yìn ni ta ló sọ fún ọ bẹ́ẹ̀ tówó bá ti wà ó ti yá náà nìyẹn ẹ má jà fi falẹ̀ torí àsìkò kú wọn ò sọ fẹ́ ní kankan o lè ní yọ pẹ́ kọ́ yá o sì lè ní yọ yá kó ṣe kíni kọ́ pẹ́ tọ́ba wa lówó tọ́ lọ táyé àyè sì wà fún ọ àláfíà wà fún ọ bá dúró àlèkè àmọ́ èèyàn ti rógo wọn bá wọlọ́hún yóò fi yà jẹ́ ọ́ kó tó fi ọ́ sálẹ̀ Jánnà wọ́n bá sì wú yóò fèrè jọ nígbà tó wàá mọ̀ yìí tí ó ṣe yóò wá dá kó tètè múra kó gba hajj lọ asabat ayomayami nínú ẹ̀sìn wa ìgbà táwa ti sọ pé alhajj ibada ni nígbà tá a ti fìdí ẹ̀ mọ́lẹ̀ pé hajj ẹ̀sìn ni ẹ̀sìn ó wà ní májẹ̀mú méjì sharto qubulil ibada alákọ̀ọ́kọ́ al-ikhlas gbogbo àwọn tá a sanwó Mákà àtàwa tá a fẹ́ sanwó àtàwa tá a ti wà Mákà báyìí ẹjẹ́ àlọ́lẹ̀ mójútó májẹ̀mú méjèèjì alákọ̀ọ́kọ́ ní al-ikhlas hajj tá a fẹ́ ṣe yẹn ẹ̀sìn ni o ẹ̀sìn
al-ikhlas káwá jẹ́ nítorí Ọlọ́run torí ntọ́lọ́run fi máa ń gba ìbádà lọ́wọ́ yẹn ni pé kó jẹ́ pé àníyàn téèyàn dà kó tó ṣe ìbádà yẹn àníyàn pé òun fẹ́ fi jọ́sìn fọlọ́run kó wá láníyàn míì mọ́ lẹ́yìn kó jẹ́ torí tọ́lọ́run ìgbà náà lọ́lọ́run tó gbà lọ́wọ́ yẹn wa sarifu amalil hajji mutaqarriban bihi ila Allah ládìgbà tó ti sanwó báyìí òun náà ni kò ti láníyàn yìí pé hajj tí mo fẹ́ lọ yìí mo fẹ́ lọ nítorí Ọlọ́run Allah la riyaha ń lọ nítorí pé mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé èmi náà ti dàlájì ẹlòmíràn ni wọn ò tí ì máa fàlájì kú kọ òun torí ẹ̀ lòun fi lọ Mákà torí àwọn tí wọ́n bá ti fàlájì kọ orúkọ wọn wọ́n máa ń jẹ́ àwọn èèyàn tí wọ́n mọ̀ honorable àwọn èèyàn máa ọ̀nà wọn pé àwọn aláàjì ló ń bọ̀ yẹn torí ẹ̀ mo fi sanwó Mákà torí káwọn èèyàn lè bá a mọ̀ pé mo lọ Mákà kán lè bá a mọ̀ pé mi lálàájì ò gbọ́dọ̀ torí nǹkan báyẹn torí Ọlọ́run là á ṣe lọ Mákà táníyàn rẹ bá jẹ́ pé àníyàn torí ìyálé rẹ ni àbí torí ìyàwó rẹ àbí torí àwọn ọ̀rẹ́ àbí torí àwọn ará àdúgbò yìí tètè yí padà o kó tó bẹ̀rẹ̀ sí hajj wàlà sumu'a mo fẹ́ kí wọ́n gbọ́ pé èmi náà lọ Mákà sumu'a nìyẹn mo fẹ́ kí wọ́n rí mi ní rìyà mo fẹ́ kí wọ́n gbọ́ mi òun ní sumu'a wàlà talaban lidunya kò gbọ́dọ̀ jẹ́ pé àníyàn ayé kan lọ bá lọ kì í ṣe torí tọ́lọ́hún Ọlọ́hun bá ní fa'budillaha mukhlisan lahud-din Ọlọ́hun ní fa'budillah máa sin Ọlọ́hun mukhlisan lahud-din pẹ̀lú ikhlas sincerity kì í ṣe hajj nìkan ó dérí irun èdèrí àwẹ̀ èdèrí sadaqa gbogbo tí yẹn bá fi ń jọ́sìn fọlọ́hún náfìlà èkéyàn máa ṣe nítorí àwọn ẹ̀dá Ọlọ́hun tó bá ti jẹ́ pé torí àwọn ẹ̀dá Ọlọ́hun bá ní wọn ò ní kọ́ ládàálẹ̀ fún yàn eléyìí yẹ wá jẹ́ kí ká lè pàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn alálàájì wa ẹ dákun Ọlọ́hun bá ní ala lillahi dinul khalis Ọlọ́hun bá ní ẹ̀sìn téèyàn bá ṣe nítorí tòun lillah òun náà ni ọmọ jẹ́ tòun tí yóò bá ti jẹ́ torí tòun yóò mọ̀ jẹ́ torí ntó torí ẹ̀ ṣe ntó torí ẹ̀ ṣe yẹn náà ni ọmọ jẹ́ san àmọ́ tó bá jẹ́ pé torí tòun Ọlọ́run ni òun ó bu ẹ̀san fún ọ tó bá jẹ́ pé torí nǹkan kan ni ìgbé kan lè rí ọ wọ́n ó rí ọ kan lè gbọ́ wọ́n ó gbọ́ nígbà wọ́n ti rí tán ti gbọ́ yẹn ó ti gbẹ̀san hajj rẹ̀ Ọlọ́run sọ̀rọ̀ kan nínú Al-Qur'an ó ní wa atimmul hajja Ọlọ́run ní ẹ ṣiṣẹ́ hajj pérépéré wal umrah tẹ́ ẹ ṣiṣẹ́ náà ẹ ṣe umrah yín pérépéré lillah nítorí Ọlọ́run. Suratu Al-Baqarah aya 196 lọ́lọ́run ti sọ fún wa yìí pé èyí tí ó bá jẹ́ lillah òun nígbà eléyìí ní ó jẹ́ ká ṣọ́ra pẹ̀lú àìmọ̀kan tí ń bẹ lọ́wọ́ wa àwọn alálàájì ilẹ̀ Yorùbá gbogbo ẹni tí ó bá ń ṣiṣẹ́ hajj nítorí àwọn èèyàn ẹ rí i pé àkọ́kọ́ tí ọkọ̀ ọmọ mójútó lọ́bàdé Mákà ni pé ibo ni wọ́n ti ń ra eyín àmì tẹ́ fi mọ̀nú yí pé torí àwọn èèyàn ló fi wá sí Mákà torí kí wọ́n lè rí àmì yẹn lára rẹ̀ tó bá darí délé pé òun náà lọ Mákà ẹnìkan ò ní máa ṣílẹ̀ àfàlàyé Mákà tó o bá mọ̀ pé ọ̀dà Ọlọ́run lè fẹ́rí jìn ọ́ àmọ́ tó o bá ti mọ̀ ọ gbọ́dọ̀ débẹ̀ mọ́ nígbà tó kírun tán tó wá fi yẹ̀pẹ́ lẹ̀ níwájú rẹ̀ náà ni tí wọ́n ní aláàjì ẹgbọ́n yẹ̀pẹ́ ó ní ẹ̀fílẹ̀ ó ti kù díẹ̀ ìwọ̀n ń gbé káàkiri bẹ́ẹ̀ àbí tó kankan bẹ̀rẹ̀ náfìlà lóru tó wọ́n ní Allahu Akbar gbogbo àwọn ará àdúgbò wọ́n ti jí alhamdulillahi rabbil alamin ẹ̀mí ìdá sọ fún wọn pé sọ wọ́n gbọ́ àbí wọn gbọ́ tí wọ́n bá gbọ́ kó tó tún yí sókè o ṣe irú àwọn ìjọsìn ni irú àwọn ìjọsìn bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ tó máa darẹ̀ láàmú mọ́ kò wọnú fáìlì torí àníyàn téèyàn fi ṣe kìí ṣe nítorí ti Ọlọ́run innamal a'malu binniyat kò síṣẹ́ kan téèyàn ó ṣe ànábì láníyàn kọ́kọ́ ṣáájú kéèyàn tó ṣe tó bá ti jẹ́ pé hajj rẹ lọ́dún ní hajj afẹ́lọ́lẹ̀ kẹ́yìn ni yóò dáa kó tètè túbá
torí láàríyá àìṣe ájì torí kan lè bá rí wa ní tí wọ́n fi rí ọ náà ni eyín tó ṣe kíni eyín tó kàn yẹn lẹ́yìn náà àìlọ hajj káwá máa lọ lè ra sabakat yọmọ wa dé sabaka káàkiri àdúgbò kò sí yàtọ̀ láàrin sabaka yẹn àti àkẹtẹ̀ táwọn Fúlàní máa ń kò sí yàtọ̀ láàrin méjèèjì wọ́n hun méjèèjì kò sí nínú àmì tá a fi mọ̀ pé yẹn lọ Mákà ní kọ́ ọmọdé sábàkà àmọ́ sábàkà yẹn a máa fi yọ yìí ni ṣe ẹ wórí òun ni ẹ mọ̀ pé òun lọ Mákà ni gbogbo ibi tí máa ń lọ yẹn ọmọdé sábàkà lọ bẹ̀ ìsìláàmù tá a fẹ́ máa ṣe nísìnyí ó ti yàtọ̀ tí àwọn ìsìláàmù jọ̀hún ojú dúdú gbà yẹn ẹnìkan challenge mi ó ní àfa nígbọ́ wọ́n lọ Mákà mo níbẹ̀ ni ó tó mélòó mo ní pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run kọ̀mọ́lẹ́ yọ̀kan dé àmọ́ ọ̀pọ̀ díẹ̀ láwọn àmọ̀ pọ̀ lọ Mákà mo ní ẹ̀yin lẹ́fẹ́ bu ẹ̀san fún mi tẹ́ bá wà mọ̀ gílẹ̀ ṣe yín tí rìfáàsì ni pé ọ̀kan yín ò dé sábàkà ò ló mọ̀kàwéyà àyìnmọ̀kan ni o afẹ́ràn afáàrí ilẹ̀ Yorùbá àti wọn bá débi ẹ̀sìn kásá mọ̀ pé yẹn ọmọ ya o lè kọ́lé torí káwọn èèyàn ló mọ̀ o lè kọ́lé torí káwọn èèyàn mọ̀ o lè ra mọ́tò torí àwọn èèyàn dákun mọ́ ṣe ìbádàn torí àwọn èèyàn wọn ní kọ́lá dá yẹn lẹ́ o kọ́lọ́ mọ́sá sọ wọn bẹ́ẹ̀ o èyí tó wá gbajúmọ̀ jù nísìnyí òun náà ní fídíò níta wà fún lọ́wọ́ yọ mọ̀ ṣe fídíò yóò sì mọ̀ upload yẹ yọ mọ̀ send yẹ sílé ẹlòmíì oye direct fídíò ni wọ́n wà l'Árafà fọ́tò wọ́n wà ní Muzdalifa fọ́tò wọ́n wà ní Jamarat fídíò yín ṣe tawaf fídíò yín ṣe Safa àti Marwa fídíò ẹ̀rí mi àti bẹ̀rẹ̀ Safa o àánú àwọn èèyàn ọmọ ṣe yín ìgbésẹ̀ wo lè wà lórí irun zuri àbí asiri kọ́ ọmọ sí fídíò tọ́ba lóun ò lè ṣe á sọ fún ọ pé tó ń sin yẹn náà kò sí yàtọ̀ láàrin wa ti rún iṣẹ́ hajj iṣẹ́ ìbádà ni ẹ̀mí rẹ̀ ọmọ gbọ̀n pẹ̀pẹ̀ ọmọ ronú lérí tó ń sọ ọmọ ronú lérí kíni ìpìlẹ̀ Mẹ́kà Ànábì Ibrahim kí làwọn ìfaradà tó ṣe ìyàwó rẹ̀ láàrin Safa àti Marwa ìfaradà wo ló ṣe Ọlọ́run ní ká tawaf ọmọ ronú pa Ọlọ́run àmọ́ nísìnyí mídíà ó ti sọ sí ọ̀pọ̀lọpọ̀ dàbọ̀ kọ́dà ó ti bá sẹ́lómi jẹ́ pátápátá abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọba aláàkí kọ́mọ́sà sọ wa níbi aburú o tọ́wọ́ wà nínú yàrá rẹ̀ lẹ́yìn ìgbà tó parí sí hajj tán ó sì wá Mákà ó sì fídíò kọlù pẹ̀lú ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ sọ́mọ pé ààrẹ ṣẹ̀ ń bẹ̀ àmúgbà tó ń ṣe ìbáàdà lọ́wọ́ yẹn ó gbọ́dọ̀ máa ń ṣe fídíò ó gbọ́dọ̀ máa ya fọ́tò ń bẹ̀ eléyìí kò ní jẹ́ kí ìpayọ̀ Ọlọ́run ọba wà lẹ́yìn náà yóò tún wá ba sẹ́yìn jẹ́ kọ́lọ́mọ́sà sọ wa nítorí pé àníyàn tó dà lérí ìjọsìn yẹn kò jẹ́ torí tọ́lọ́run ọba mọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn sincerity ẹlẹ́ẹ̀kejì mutahabatu rasul gbogbo àjì tábà ṣe kárí pa ṣe bá nàbì ṣe ṣe gẹ́lẹ́ bóò ló sọ wàá mọ̀ bá nàbì ṣe ṣe ọ wà ní àkọọ́lẹ̀ tírà wọ́n mọ̀ fún yín láwọn ìwé èyí tán kọ pẹ̀lú English èyí tán kọ pẹ̀lú French èyí tán kọ pẹ̀lú Yorùbá Hausa sórí ìwé tí wọ́n fún ibẹ̀ ní hajj wa o ẹni tó kó yín lọ ó lè má dá kankan mọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ tó dé pé ìsìn àwọn ń gbèrò hajj owó nìkan wọn wá ń bẹ̀ kò sí tọ́ka wọn pẹ̀lú ṣe hajj àwọn èèyàn ń kó wọn báyìí ń dà wọn lẹ̀ báyìí ń sá lọ ni nígbà tí n bá lọ lè ra sùn tó sì dá sí ọjà tó sì pẹ̀yìn dà ìwọ ni kò wá àwọn àfa sunna òun náà máa ń pẹ̀lẹ́ láàfa sunna o àwọn tó bá ti bẹ̀rẹ̀ wákà kó lọ́dọ̀ ẹ̀ eré làwọn máa ń ṣe mọ́kà ẹgbẹ́ tí ó ní bẹ́ẹ̀ fẹ́ mo ti dà lájì àwọn ìyá yẹn wà gbé wákà yẹn bẹ́ẹ̀ fẹ́ mo ti dà lájà yẹn ta ló ń bá wí ó tún rántí ọ̀tá rẹ̀ ńlé bẹ́ẹ̀ fẹ́ ẹ̀dá sẹ́sìn nìyẹn nídìí bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sá ìṣàánú wa Ànábì ní khudhu anni manasikakum Ànábì ní hajj tẹ́ fẹ́ ṣe manasiku yín khudhu anni ọ̀dọ̀ mi ní kẹ́ ti mú o bí mo ti ṣe gẹ́lẹ́ yìí ní kẹ́ ṣe kíní kẹ́ ṣe ọ wà ní àkọọ́lẹ̀ tíra kásọmọ àwọn afa sunna
lẹ́yìn náà káwọn náà sọra àwọn ìwé yìí náà máa jẹ́ gáìdì wa lẹ́yìn tí wọ́n bá tẹ̀ fún wa láti Mákà torí òun kò sí ìṣìnà ń bẹ̀ dàrẹ́tì làwọn lọ ànábì ṣe báyìí nígbà ó kú mi báyìí ọgbà mi báyìí lọ ó ṣe báyìí kọlọmọsá ìgbà lẹ́sẹ̀ fún wa. manafi'ul hajji wa fawaiduhu ad-dunyawiyya wal-ukhrawiyya tó àwọn àǹfààní wo ló wà fún hajj àwọn oore wo ló wà fún hajj eléyìí yóò máa jẹ́ kọ́ fáwọn tá ń lọ ká má ṣiṣẹ́ balabala ká má fi wàhálà ṣòfò ká lè bá ara àwọn àǹfààní tá a fẹ́ kà yìí lẹ́yìn náà yóò máa jẹ́ ìtanijí fáwọn tí owó ń bẹ lọ́wọ́ wa tá a sanwó Mákà à ń kọ́lé ilé dá o àbí àmọ́ Ọlọ́run níbi ọjọ́ àlèkè àmọ́ pé lóde tó kọ́lé ara mọ́tò gbà mọ́tò dá Ọlọ́run níbi ọ kí lóde tó ra mọ́tò kí lóde tó ra mọ́tò Ọlọ́run níbi ọ àmọ́ Ọlọ́run bí ọ pé kí lóde tó ṣẹ̀sìn ara ẹ̀sìn wọn ni hajj wà àwọn àǹfààní tó wà fún ẹni tí ọba lọ Mákà tó sì ṣe hajj rẹ̀ dáadáa òun náà la fẹ́ kà yìí Ọlọ́run bá ní wa adhim fi nnasi bil hajj Ọlọ́run bá ní ìwọ anabi Ibrahim ọyá announce fáwọn èèyàn ó ní Ọlọ́run bá pè wọ́n sí Mákà kí wọ́n máa bọ̀ ọ́ ọlọ́run anabi Ibrahim ní kayfa yablugu sawti báwo ni wọ́n ṣe fẹ́ gbọ́ Ọlọ́run ní pé ìwọ́sà pèpè yí pé inna Allaha bana baytan fahujju Ọlọ́run kọ́lé kan síbi òun ní kẹ́ ẹ mọ́ bọ̀ wá bẹ́lẹ́ náà o anabi Ibrahim ní bó làwọn yóò ṣe wá gbọ́ kò sí communication wáyé jama kò sí phone kò sí internet wọn lọ́wọ́ bá ní alayka al-adhanu wa alayna al-balagha ṣe bí kí wọ́n sọ ni ìwọ sá sọ bẹ́ẹ̀ ipe Ọlọ́run kọ́lé kan síbi òun ní kẹ́ wá bẹ̀ ń wo tí wọ́n bá ti sọ àwọn ò mú ohun yẹn dé gbogbo etí gbọ́ gbogbo àwọn tí wọ́n bá wá sí hajj ní gbogbo bí wọ́n bá wà lágbàlá yìí tó ọlọ́mọṣà wọlé àánú ẹ̀ kọ́lọ́mọṣà ilé wọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa àtọkùnrin wa àtobìnrin wa Ọlọ́run bá ní ọyà sọ fún wọn yìí pé Ọlọ́run kọ́lé síbi ẹ̀ máa bọ̀ ọ́ Ànábì Ibrahim sì sọ bẹ́ẹ̀ lóòótọ́ Ọlọ́run bá ní tó bá ti sọ bẹ́ẹ̀ ya'tuka rijala wọ́n máa wá láwọn tí wọ́n máa fẹsẹ̀ rìn wa ala kulli damir wọ́n sì máa wá láwọn tí wọ́n máa gun nǹkan gùn eríṣiríṣi damir ya'tina min kulli fajjin amiqa wọ́n máa wá látàwọn ọ̀nà tó há ọ̀nà tó jìn tẹ́nìkan kan mọ́ bí afọlọ́hún fajjin amiqa wọ́n máa wá látọ̀nà tó jìn liyashhadu manafi'a lahum Ọlọ́run bá ní mo ní kí wọ́n wá kán lè bá wá jà àwọn àǹfààní kan mọ́ká a jẹ́ pé pọ́pọ́sì Ọlọ́run bá Allah tí Ọlọ́run bá Allah fi ní ká wá sí Mákà torí àwọn àǹfààní ni àǹfààní méjì wá lọ́wọ́ ń bẹ al-manafi'u ad-dunyawiyya wal-manafi'u al-ukhrawiyya àǹfààní tilé ayé tá a sàǹfààní pé ara àǹfààní ayé ń bẹ lẹ́yìn náà àǹfààní ọ̀run aya yìí suratul hajj aya 27 àti 28 Ọlọ́run bá Allah ló ti ń ṣàlàyé fún wa pé ẹ̀yin tẹ́ bá wá sí Mákà ẹ ṣàǹfààní o ìgbà fẹ́ gbàwẹ̀ náà nǹkan kí lọ́n sọ wa an tasumu khayrun lakum in kuntum ta'lamun Ọlọ́run tẹ́ bá lè gbàwẹ̀ ẹ rọrẹ́ ń bẹ̀ ó tún wá ní liyashhadu manafi'a lahum nígbà tó dọ̀rọ̀ hajj Ọlọ́run bá ní ẹ wá jàǹfààní ní Mákà àǹfààní tó fẹ́ lè jẹ́ Mákà yìí trillions of dollars kọ̀ọ̀rán ipe mo lówó Ọlọ́run ní mú yẹn débẹ̀ ẹlòmíín bẹ Mákà tí ó ṣe hajj yìí sì ń gbé Mákà kò tí ṣe hajj yóò máa rúkúlà káàkiri yóò máa tánjẹ yóò máa àwọn yẹn pẹran ọdún tí ń bọ̀ òun ṣe hajj owó tó ń wọ̀ lójú ọdún tí ń bọ̀ òun ṣe hajj lẹ́lẹ́mí ọba gbẹ̀mí ẹlòmíín kéwú tí ó ṣe hajj ok ẹlòmíín lówó tí ó lọ hajj ẹni tó lọ́n bá wá ní kọ́bara rẹ̀ ní hajj a jẹ́ pé kò gbọ́dọ̀ ṣeré alákọ̀ọ́kọ́ nínú àwọn àǹfààní tí èèyàn máa rí ní hajj òun náà ni pé at-taqarrubu ila Allah azza wa jal èèyàn ó súnmọ́ Ọlọ́run ọba ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ sọmọ pé ìrun kíkí náà wasjud waqtarib Ọlọ́run ní ẹ̀fẹ̀rí kanlẹ̀ kẹ́ẹ̀kírun kẹ́ẹ̀lẹ́ súnmọ́ mi bẹ́ẹ̀ ni hajj náà tó bá lọ hajj ọ̀gá nípò níwájú Ọlọ́run ó súnmọ́ Ọlọ́run ọba ìbẹ̀rù Ọlọ́run ọba rẹ̀ ó tún lékún ó wá dọ̀rẹ́ Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì
takfiru dhunub àwọn ẹ̀ṣẹ̀ tí ó yẹ ká máa gbé lọ ọ̀run tọ́lọ́run ó torí ẹ̀jẹ̀ yẹn ń yà ẹni bá ti rọ́jú tó bá ṣe hajj ọlọ́run sì parẹ́. anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni man hajja anabi lẹni tó bá ṣe hajj man hajja ẹni tó bá ṣe hajj walam yarfuth kò wá ṣe sìnà lọ́hùn lam yarfuth ó wá ṣiṣẹ́ hajj rẹ̀ tán kò jì sí òfin sìnà kò jì sí òfin kíni òfin sìnà kí ló dé tá Ànábì fi sọ̀rọ̀ yẹn nítorí pé hajj free mix máa ń pọ̀ mẹ́ gan ọkàn máa pàdé àwọn obìnrin náà máa pàdé àwọn ọkùnrin ẹjọ́ ṣe tàwáfù ni ẹjọ́ ṣe sàfà àti mariwa ni táwọn fẹ́ kírun nìkan ni wọ́n máa ń yà wọ́n sọ́tọ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn míì ò ní jura wọn lẹ̀ ká má bàa sọnù. Ànábì ní ẹni tó bá lọ sí hajj yìí walam yarfuth kò wá ṣe sìnà walam yafsuq lẹ́yìn náà kò sí ọlọ́run ọba kò ìrìn àjò rẹ̀ yẹn ó paramọ́ kò sí ọlọ́run raja ka yawmi waladatu ummuhu yóò darí padà wá sílé bí ìgbà tí ìyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí ìtumọ̀ ẹni pé kò ní lẹ́ṣẹ̀ ní ọrùn. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní ma min yawmin akthara min an yu'tiqa Allahu fihi abdan minan nar min yawmi Arafah. Ànábì ní kò sí ijọ́ kan tí Ọlọ́run máa ń yọkùn ná kúrò lọ́rùn àwọn èèyàn jùlọ tí Ọlọ́run máa ń yọkùn ná kúrò lọ́rùn àwọn èèyàn jùlọ tó tó ọjọ́ Àràfà. Ipe ìjọ kan Ọlọ́run máa ń sọ àwọn èèyàn dọ́mọ àlìjánná tí ó yọkùn ná kúrò lọ́rùn wọn tí wọ́n wá pọ̀ kò sí ijọ́ tí Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ tó tó ọjọ́ Àràfà. Tí wọ́n ṣe wà láràfà lọ́wọ́ bá aláwọ̀ máa sọ fún àwọn màláíkà pé eléyìí ti kú lọ́mọ náà eléyìí ti kú lọ́mọ náà eléyìí ti kú lọ́mọ náà eléyìí ti kú lọ́mọ náà. Gbogbo àwọn alálàájì wa Ọlọ́run kọ́ mọ́sàbà kà wọ́n sínú ẹni tí wọ́n yọ ọkùnrin náà kú ní ọrùn rẹ̀ kọ́lọ́wọ́n bá aláàkóso nírọ̀rùn fáwọn náà. ẹlẹ́kẹta al-iktharu min al-hajj wal-umrah yanfiyan al-faqr. Ó wà nínú hadith adabuwa Muhammad sallallahu alayhi wa sallam ipe gbogbo ẹni tí máa ń lọ Mọ́kà tí ń ṣe hajj tí ń ṣe umrah Ọlọ́run máa pèsè rẹ̀ lẹ́yìn náà Ọlọ́run máa ṣínà fún Ọlọ́run máa ṣe kí ni Ọlọ́run máa gbà á láàyè àrísìkì. Ànábì ní tabi'u bayna al-hajj wal-umrah ẹ máa lọ hajj ẹ máa lọ umrah ẹ máa lọ hajj ẹ máa lọ umrah fa innahuma hajj àti umrah lílọ yanfiyani al-faqra wa-dhunub Ọlọ́run máa fi mú òṣì kúrò fún yàn Ọlọ́run sì máa fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ́ fún yàn. Nǹkan mélòó wọn kà yẹ jaba yóò pòṣì rẹ lẹ́yìn náà ńkọ́ yóò tún pẹ̀sẹ̀ rẹ. Nínú àwọn sábàbí tí arísìkí fi máa ń pọ̀ lọ́wọ́ yàn tí èfi dá oníkéyìí máa gbìyànjú kọ́ máa rí pé wọ́n ń lọ hajj àbí kọ́ máa lọ umrah nítorí pé àdúrà máa ń gbà ń bẹ̀. ẹ̀yin mayami nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹrin athabatu ala din Islam ẹsẹ̀ yóò tún múlẹ̀ sí lédè Islam tí yìí bá lọ hajj torí pé inú yẹn máa dùn yí pé eré Islam lòun wà kóun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. bí wọ́n bá rí àwọn èèyàn ńláńlá àwọn èèyàn funfun àwọn èèyàn dúdú àwọn aráàlú èbó tó dé pé gbogbo wọn náà kálukú pé la ilaha illallah labbaik allahumma labbaik ẹ̀mí rẹ̀ balẹ̀ pé àwọn ará New York àwọn ará Washington àwọn ará UK àwọn ará Australia bó kálukú pléènì ọmọ bá ní ṣẹ́jú ọmọ rí ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn Islam pé inda dina inda Allahi al-Islam Ọlọ́run máa ń lò sábàbí Ọlọ́run máa ń lò hajj ní sábàbí. Naam alhajju fi iftillah wọn lẹ́ni tó bá lọ sí hajj Ọlọ́run bá aláwọ̀ da sọ ìsọ rẹ̀ Ọlọ́run dàbò Ọlọ́run máa sọ. Ànábì ní thalathatun fi damanillah àwọn mẹ́ta wọ́n ti wà lábẹ́ ìsọ Ọlọ́run ọba wa. Ẹnì kẹta Ànábì ní wa rajulun kharaja hajjan gbogbo ẹni bá jáde pé òun lọ lè ṣe hajj Ọlọ́run máa protect rẹ̀ tó fi lọ tó fi darí. Nínú àwọn àǹfààní tó wà fún hajj òun náà ni pé bọ́lọ́run bá wá kádàrá pé àsìkò tí Ọlọ́run bá kọ́ lẹ̀ pé yẹn jáde láyé
ó wá pé lásìkò téèyàn wà ní hajj ò lè yẹ o kí ikú ọ̀kàyàn mọ́ Mákà kọ́kàyàn mọ́ eré pé èèyàn ṣiṣẹ́ hajj nínú àwọn àǹfààní ńlá ni onítọ̀hún bí ó lọ hajj náà níjọ́ náà ni ó kú sílé náà tẹ́lẹ̀ àmọ́ pé ọjọ́ ọkù rẹ̀ Ọlọ́run bá aláwa fi sí àsìkò hajj ń tọ́ wọn mọ̀ sórí rẹ̀ wọn ò ní ká máa tọrọ kọ́lọ̀jà kú sí hajj o àmọ́ wọ́n ti kọ́ pé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù sèlè jà ilé ọjàde láyé ọwọ́ wà Mákà bọ́ wà Nàìjíríà náà ìjọ náà ló kú o oríire ńlá ni arákùnrin kan yín ṣiṣẹ́ hajj lọ́wọ́ ó wá sọ̀kalẹ̀ lérí nǹkan ọ̀gùn tó gùn bọ́yá ẹṣin àbí ràkúnmí bó ṣe wá sọ̀kalẹ̀ ó ní kó wọ́n sinmi ẹranko yẹn kan tàdí mọ́yìn ni ó ti gba mọ́lẹ̀ nìyẹn ó sì kú fínfín lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ló sì mú wa láti lé òun náà ló gùn ìgbà tó wá jáde láyé tẹ́mi rẹ̀ bọ́ anábì ní igsiluhu anábì ní ẹwẹ́ bima in wa sidir pẹ̀lú omi àti sidir wa kafinihu bi thawbayi aṣọ méjèèjì tí ó wà lára èyí tó lọ́mọdì àti èyí tó fi bóra òun náà ní kẹ́ fi ṣe aṣọ káfà ní ẹ má fa sọ mí sí mọ́ wala tukhamiru ra'sa ẹ gbọ́dọ̀ bó eré rẹ o ẹ jẹ́ kí orí rẹ̀ ó yọ sílẹ̀ fa innahu yub'athu yawma al-qiyamati mulabbiya bó ṣe wáyé tó bá dijọ́ al-qiyamah tó bá nàró báyìí yọ nàró lẹ́ni tí wọ́n máa pé labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika la yóò ṣe máa wí ni ẹ níbi tí ẹni tí ń gbowó èlé ti dìde bí wèrè gbogbo ẹni tí ń gbowó èlé la yakumun illa kama yakumu alladhi yatakhabbatu ash-shaytanu min al-mas bẹ́ẹ̀ni tí wèrè kọlù òun ó dìde tiẹ̀ làbẹ́ka ní mo bẹ́ẹ̀ nu bí ṣe mú bẹ́ẹ̀ nu ẹ inú àlìjáná ni lọ gbogbo àwọn tí wọ́n kú sí hajj àtàwọn tó kú lọ́dún ní kọ́lọ́mọ́sá bá gbà lẹ́sìn fún wọn àwa náà kọ́lọ́mọ́sá fún alẹ́ mi gbàtà láfíà kò sí ọdún kan téèyàn ní kú kọ́lọ́ ikú ọ̀wọ́wọ́ kọ́lọ́mọ́sá sọ wá mẹ́ o ọlọ́gbàrá ọlọ́run ọba wa tọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àǹfààní ó náà ni pé àdúrà máa ń gbà ànábì ní algaasi fi sabilillah ẹni tí ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba wàlhájú wàlmọ̀tẹ́mìrú àtẹnitọ́lọ́ hajj tó lè sọ múra wafdullah àwọn àlejò ọlọ́run nìyẹn dàáhùn ọlọ́run pè wọ́n fa'ajabuhu wọ́n sì dọ́lọ̀ lóhùn wasa'aluhu àwọn náà béèrè tí wọ́n fẹ́ lọ́dọ̀ ọlọ́run Mákà fa'atahum ọlọ́run sì fún kálukú wọn. adé pé gbogbo bùkátà tí ó ti gbé síwájú ọlọ́run tọ́lọ́run ti dáhùn ọwọ́ àmọ́ àrùn lọ Mákà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àdúrà máa ń gbà ní Mákà kọ́lọ́ mọ́sá gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa inú àwọn àǹfààní téèyàn ó rí òun náà ni mudafatu ujuri sọ́lá òun ni ládàá irun kéèyàn máa kírun ní mọ́sálásí alharam alimọ́sí alharam kéèyàn máa kírun ní haram ládàá rẹ̀ pọ̀ ju ládàá tí wọ́n ń bí lọ lẹ́yìn bá ń kírun mọ́sálásí tọ́dọ̀ wọ́n ń bí wọn náà nábì dídí sọ ni pé fadilu salati fil masjid alharam ẹni máa ń kírun ní haram ní wájú Baitul Atiq níwájú Kaaba Ànábì ní ọlá tó wà fún irun rẹ̀ ala gairihi lérí mọ́sálásí mi mi'atu alifi sọ́lá 100,000 rewards ni 100,000 rewards 1,000 2,000 3,000 4,000 wọ́n wá kábẹ́ yóò wá pé 100,000 ládàá ńlọ́gbà tó bá kírun nínú ilé Ọlọ́run bàbá kírun ní àdúgbò rẹ̀ ń bí kọ́ ọgbà ládàá 27 kọ́dà kò pé 50 àwọn tó wá ń kírun ní haramu tí wọ́n fi wá lóṣù kan tó fi darí ẹ wo bí fáìlì wọn ti ṣe kíni tí fáìlì wọn ṣe kún kọ́lọ́mọ́ ṣe ilé ìwẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà Ànábì ní wọ́n fi masjidi tẹ́yìn bá wá kírun ní mọ́ṣáláṣí tèmi yìí hadha alifu sọlá yóò gbà ládàá 1,000 torí pé kálọ̀ Madina kì í sara hajj o kálọ̀ Madina kì í sara hajj akan wo pé kò ní da kéèyàn wá Maka kó sì láǹfààní àti lọ lè sálámà sáà Nábì ní Madina kọ́mọ̀ sí kínní kọ́mọ̀ wá lọ
bẹ́ẹ̀ bá lọ Madina èèyàn ní hajj ìlọ Madina ò sínú sí hajj àmọ́ da kéèyàn ṣe débi tá ànábì sùn sí lẹ́yìn náà kéèyàn dé Madina ànábì lẹ́yìn náà kéèyàn sálámà sí ànábì tó nígbà mi máa ṣẹlẹ̀ tó ní ọjọ́ ti lọ tán àwọn olè lọ Madina mọ́ tọ́wọ́ abu ẹkún ìpè gbogbo adúrò owó yìí nídìí bẹ́ẹ̀ kéèyàn lọ Madina bẹ́ẹ̀ bá kírun Madina náà èèyàn gba ládàá 1000 ládàá 1000 ní mọ́sálásí Al-Aqsa kọ́lọ́ mọ́sá bá gbà fáwọn mùsùlùmí ní Palestine ní ìbá kírun bẹ́ẹ̀ ńkọ́ èèyàn gba ládàá 500 tó bá kírun mọ́sálásí Al-Hidayah mi ọgbà 27 àti gbogbo mọ́sálásí tó kù lágbàáyé àti mọ́sálásí tó wà ní Pakistan ládàá 27 lọ́gbà gẹ́nà kan wá ní Pakistan lọ́la ju Maka lọ jẹ́rìí pé ọ̀rọ̀ yé mọ́ ẹgbẹ́ ti dàmọ́dún mọ́ lọ́wọ́ ẹgbẹ́ ni wọ́n bá lọ bẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ ọkùnrin tó wá dànù kí nínú yàrá ńkọ́ ládàá mélòó ní ọgbà yóò gbọ́ ládàá ẹyọ kan pẹ̀lú pọ́lẹ́sẹ̀ tọ́lọ́ ni wọ́n kà wọ́n máa rọ kẹ́yìn ọlọ́run ni ẹlẹ́rùkù pẹ̀lú àwọn tí wọ́n ń rùkù níbo làwọn tí wọ́n ń rùkù wà níbo náà wà ní mọ́sálásí náà wà náà ó sì gbọ́rọ̀ ó ti sẹ̀ ọlọ́run pọ́ láṣẹ ọ̀tẹ̀lẹ̀ ọ̀wọ́n dá rùkù nínú ilé tọ́lọ́mọ sọ wá ní ọkùnrin tí máa ń kírun nínú ilé o lẹ́yìn náfìlà nìkan obìnrin nìkan ló lè kírun nínú ilé kóbìnrin wá kírun nínú yàrá rẹ̀ ànábì ọlọ́lá ju kó kírun ní mọ́sálásí tòun lọ ọlọ́mọ sọ àìsànù wa tó níparí òun náà ni àlìjẹ́nà gbogbo àwọn tí wọ́n lọ Mọ́kà gbogbo wàhálà tí wọ́n ṣe yẹn wàhálà yẹn pọ̀ àlìjẹ́nà lọ́wọ́ bá aláwọ̀ fi rọ́pò Ànábì ní alhajjul mabrur Ànábì ní ẹ̀rí ájì èyí tẹ̀yàn ṣe tó pé pérépéré laysa lahu jazaa illa aljanna kò sí ẹ̀san kankan tá a san onítọ̀hún lẹ́yìn ká fún lálìjẹ́nà kọ́lọ́mọ́sá ṣe àlìjẹ́nà ní ìrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa nínú àwọn àǹfààní táyé òun náà ni pé èèyàn pẹran yóò sì jẹran torí gbà táwọn àfáà ń túlẹ̀ yashhadu manafi'a lahum wọ́n ní àǹfààní ayé náà wà ń bẹ̀ òun náà ni pé pẹran ipò sèwúmọ́ra àti hajj papọ̀ ó jẹran yóò sọ ọ ẹ sàrọ̀ra torí tó bá jẹran kọjá géèjì wàhálà ńlá ni o níwọ̀nba tọ̀ ọbẹ̀ran ó dìran ọmọ jẹran bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà léyà àbí ẹran àdáyà tó pa lẹ́yìn náà àwọn tálíkà náà ṣàǹfààní látara àwọn ẹran táwọn yẹn pa ẹ wòye mílíọ̀nù àwọn èèyàn tó lọ hajj gbogbo ọ̀nà wọ́n pẹ̀ràn àwọn ẹran yẹn àwọn tálíkà tó wà ní Maka ni wọ́n ní ká fún tó bá wá sẹ́kù kọ́ńbà waste wọ́n máa sábà kó lọ àwọn ìlú mi tí ogun jà wọ́n. nínú ẹ̀ náà ni a lè ṣe business lẹ́yìn ìgbà tá a bá parí iṣẹ́ hajj àmọ́ kò ní jẹ́ pé àníyàn tá a dàkú ńlé ní business ìgbé mo fẹ́ lọ lè ra gold mo fẹ́ lè ta ń jẹ àníyàn yẹn kọ́ àmọ́ ńgbà tó wá parí sí hajj owó wa fẹ́ tán lọ́wọ́ ẹ̀ ọwọ́ ara nǹkan kan wọ́n náà ń ta torí pé ọjà máa ń yá báwọn ará Mákà sọ sàǹfààní làwọn alálàájì náà sàǹfààní wọ́n ní yẹn náà kò ború lẹ́yìn ìgbà tá a bá parí sí hajj èyí tí a fi parí ẹ̀ òun náà ní ká gba gbogbo àwọn èèyàn wa tán lọ hajj nímọ̀ràn ìgbé tó ọba máa yàn rí má gbẹrù lọ́wọ́ ẹ o àwọn èèyàn ń gbé kókè o tí wọ́n bá ti mú ọ ò ní sọ pé ọkọ onímọ̀ o òun lè wò pé bóyá wọ́n lè mọ̀ mú ọ náà bá dọ̀ wọ́n gba nǹkan wọn lọ lè ta àwọn nǹkan bẹ tó dé pé kókè làwọn ń gbé àwọn nǹkan bẹ tó dé pé ọ̀rọ̀ pọ́lítíìsì làwọn bá lọ bí wọ́n ṣe lù wá ní jìbìtì wọ́n lè ṣe mítìn lọ́hùn gbogbo strategy tí wọ́n fẹ́ lò fún wa tí owó wọ́n fi bọ́ sí wọn lọ́wọ́ ẹni bá gbé kókè lọ tí wọ́n bá ti gba amú lójú ọ̀nà kò sí ìjọba tí wọ́n bẹ̀ wọ́n tí wọ́n fi ní gírí ẹ̀ bọ́lẹ̀ wọ́n yọ eré rẹ̀ kúrò lọ́rùn rẹ̀ àwọn tó wá dé pé láàrin inú Mákà ni wọ́n ti gbà á lọ́wọ́ ẹ̀ wọ́n fi sẹ́wọ̀n wọ́n padà wálé àmọ́ pé wọ́n fẹ́ gbé wọlé ni wọ́n rí ọ wọ́n ti kọ́ sínú pásítọ̀tù wípé tí ìwọ bá gbé oògùn olóró wọ ìlú Mákà ìlú Saudi Arabia pípa alápá ọ bí wọ́n ṣe kọ́ ní ẹ̀mọ́sán
kí gbogbo àwọn tí wọ́n gbé kókè kí wọ́n máa palẹ̀ máa kú torí wọ́n ń fi kókè yẹn dá fìtínà lẹ̀ nílùú Mákà ni táwọn ọmọ wa ti mú tán wọ́n kàn máa yìnbọn káàkiri wọ́n máa gún bẹ́ẹ̀ eré wọn ní pé mọ́ ẹlòmíì òkú ẹlòmíì wà mọ́tò yọlọ lè sọ lù kankan arákùnrin kan ti wọlé ńjọ́ kan níbo mú kókè ta ọmọ rẹ̀ obìnrin nìkan tó bí ọbẹ̀ obìnrin kan náà ló bí ọmọ sì pàdé ẹ̀ lójú ọ̀nà màmá bọ́ ọmọ ṣeré nulẹ̀ ọmọ gbọ́ pé dáàdì ó ṣílẹ̀kùn ó ṣe ranjú ní ranjú bó ṣe fa ọmọ aláṣọ nìyẹn ọba fà wọnú kíchìn kọ̀mọ́ tí ń ṣe mọ́ ó sì rí ọ̀bẹ òun náà lórí ọ̀bẹ wọ́n fi ń gé ẹran nínú kíchìn wọn títí ó sì du ọmọ yẹn títí tẹ́lẹ̀ fi jábọ́ ọwájú eré yẹn ó jù sínú dustbin ara tó kù ó jù sáyìn lẹ́kùn arábìnrin yẹn wá wò pé òun ọ̀gbọ́n ọmọ òun mọ́ òun ọ̀gbọ́n ọkọ òun mọ́ àbí òun àtọmọ wọn jáde bóyá wọn lọ lè ra nǹkan tútù bóyá wọn lọ lè ra júùsì àbí wọn lè ra nǹkan kan ọba ní ọ̀dà kí wọ́n tó dé yóò wọ́n wọ kíchìn kó wọ́n máa pèpè oúnjẹ lọ́ba rí ẹ̀jẹ̀ báwo ẹ̀jẹ̀ kẹ yóò tajú kan nínú dọ́sìn báyìí ọba eré ọmọ yẹn ti ń ṣe pákàpákà ọmọ yẹn ti panu dé ọmọ tí wọ́n jọ sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú márùn-ún lọ́ba lọ yàrá rẹ̀ ó ti tilẹ̀kùn mọ́ra rẹ̀ ó ti da bìlákẹ́tì borí ó ti sùn lọ torí pé kò mọ tí ń ṣe kíni kò mọ tí ń ṣe mọ́ ṣe mọ̀ pé ní tí wọ́n sọ yẹn ẹni bá gbé oògùn olóró wọ ìlú Saudi Arabia pípa alápá ọlẹ́tọ̀ kan pa àbí kò lẹ́tọ̀ kan pa tọ́ àbọ̀ olórí ibú ní ó pé kò lẹ́tọ̀ olórí ibú ẹ̀dá sọ bẹ́ẹ̀ tọ́jú pé iṣẹ́ táwọn ṣe táwọn fi ń jẹun nìyẹn ìjọ kan náà lọ́wọ́ pálábó ṣe kínní òun náà ni ó ṣẹ́gi nídìí bẹ́ẹ̀ mo bẹ̀ lọ́wọ́ ọba pẹ̀lú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn táwọn lọ Mákà lọ́dún ní kọ́lọ́mọ́sá àjọ ọ̀rọ̀ wọn lọ́rùn o kọ́lọ́mọ́sá fún ọ níṣẹ́ àṣepé àwa tá a ti lọ kọ́lọ́m gbà fún wa o àwa tá a fẹ́ lọ kọ́lọ́mọ́sá àjọ ọ̀rọ̀ fáwa náà kọ́lọ́mọba alá ọba tó sọ wọn lọ ọba náà ní kó sọ wọn darí àwọn tí ó ti gbéra kọ́lọ́m jáwọn náà gbéra rọrùn kọ́lọ́m jáwọn náà dín rọrùn subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. walillahi ala الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين